A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Olùdarí àti alámòjútó oúnjẹ àti egbògi National Agency for Food and Drug Administration and Control (NAFDAC) ti bọwọ́ lu abẹ́rẹ́ àjẹsára àkọ́kọ́ fún àìsàn ibà ní orílẹ̀-èdè Nàìjíríà. Abẹ́rẹ́ àjẹsára tí wọ́n pe orúkọ rẹ̀ ní R21 ni wọ́n ṣe láti dènà àìsàn ibà láti ọmọ ọdún 5 títí dé oṣù mẹ́rìndínlógójì. Olùdarí iléeṣẹ́ NAFDAC akàwé gboyè Mojísọ́lá Adéyẹyè nínú ìpàdé rẹ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn lórí ẹ̀rọ ayélujára sọ wípé orílẹ̀-èdè India ni wọ́n ti ṣe àgbékalẹ̀ abẹ́rẹ́ náà pẹ̀lú iléeṣẹ́ Fitson Healthcare plc gẹ́gẹ́ bí alágbàtà fún orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀sẹ̀ tí ó kọjá ní orílẹ̀-èdè Ghana fi ọwọ́ sí ẹlẹ́ẹ̀kejì abẹ́rẹ́ àjẹsára tí ń gbógun ti àìsàn ibà láti orí ọmọ ọdún 5 títí dé oṣù mẹ́rìndínlógójì. Wọ́n wà lára orílẹ̀-èdè àkọ́kọ́ tí ó gbógun ti àìsàn ibà pẹ̀lú àjọṣepọ̀ àwọn orílẹ̀-èdè mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú ti lérí láti ti gbogbo pápákọ̀ òfurufú pa bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méjì látàrí wípé ìjọba àpapọ̀ kọ̀ láti bá ìní wọn pàdé. Ìyanṣẹ́lódì yìí wáyé lẹ́yìn àtẹ̀jáde láti iléeṣẹ́ ìjọba ẹ̀ka tí ó ń bójútó ọkọ̀ òfurufú lánàá tí ó ń pàrọwà fún àwọn òṣìṣẹ́ láti fagilé ìyanṣẹ́lódì tí ó fa ìjákulẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Síwájú èyí ni olùdarí ọkọ̀ òfurufú Captain Musa Nuru ti pè fún ìpàdé pẹ̀lú àwọn aṣojú àjọ náà láti lè fagilé ìyanṣẹ́lódì ọ̀hún. Akọ̀wé gbogbogbò fún àjọ àwọn òṣìṣẹ́ òfurufú Síkírù Wahid sọ fún akọ̀ròyìn lánàá ní pápákọ̀ òfurufú ti Nnamdi Azikiwe ní ìlú Àbújá wípé késekése ni wọ́n ṣì rí kàsàkàsà ń bọ̀ lọ́nà. Ó ní ọjọ́ kejì ìyanṣẹ́lódì yóò le ju ti àná lọ nítorí ìkìlọ̀ lásán ni tàná jẹ́ fún ìjọba àti ará ìlú wípé àwọn dúró lórí ìbéèrè wọn láti ọ̀dọ̀ ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ yóò bẹ̀rẹ̀ sísan ẹ̀kúnwó owó oṣù àwọn òṣìṣẹ́ ní ìparí oṣù kẹrin tí a wà yìí. Òṣìṣẹ́ ìjọba àpapọ̀ sọ fún àwọn akọ̀ròyìn wípé àfikún owó tuntun tí wọ́n pe àkọlé rẹ̀ ní consequential allowance yóò túmọ̀ sí ìdá 40 nínú ọgọ́rùn-ún àlékún owó oṣù àwọn òṣìṣẹ́ ìjọba. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, olùdarí fún agbẹnusọ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ Director of Press and Public Relations, Ministry of Labour and Employment, Ọlájídé Ọ̀ṣúndùn sọ wípé ó ṣeéṣe kí ìjọba bẹ̀rẹ̀ ẹ̀kúnwó yìí ní ìparí oṣù kẹrin tí a wà yìí, ṣùgbọ́n sísan owó ìṣáájú tí í ṣe oṣù kìíní títí dé oṣù kẹta yóò wáyé lẹ́yìn náà. Ọ̀ṣúndùn fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé òun kò lè sọ àsọdájú bóyá ààrẹ ti bu ọwọ́ lu ìwé àbá tí àwọn ìgbìmọ̀ ṣe àgbékalẹ̀ rẹ̀. Ó ní àwọn òṣìṣẹ́ láti ìpele kìíní títí dé ìpele 17 ni yóò jẹ nínú àlékún 40 nínú ọgọ́rùn-ún owó àwọn òṣìṣẹ́ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Punch bákan náà. Àlùfáà Olúwafẹ́yìrọ́pò Daniel farahàn ní ilé-ẹjọ́ àkànṣe fún oríṣiríṣi ẹ̀sùn ní àná ọjọ́ Ajé ní ìlú Ìkẹjà, ìpínlẹ̀ Èkó lórí ẹ̀sùn oníkókó méjì ìfipábánilò. Daniel bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi, wọ́n sì gba olùdúró rẹ̀ pẹ̀lú májẹ̀mú ológun mílíọ̀nù onídùúró méjì tí ó ní ohun ìní láàrin Èkó. Adájọ́ Ramon Oshodi ni ó pàṣẹ ìgbẹ́jọ́ oníkíákíá, ó sì ní kí Daniel wà nínú ọgbà àtúnṣe Kirikiri títí yóò fi pèsè májẹ̀mú ìyọ̀ǹda rẹ̀. Bákan náà ni adájọ́ náà pàṣẹ kí olùdarí ìjọ ọ̀hún ṣe àgbékalẹ̀ ìwé ìrìnnà rẹ̀ sí ilé-ẹjọ́ lẹ́yìn tí ó ti sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 9 oṣù karùn-ún ọdún yìí. Ní oṣù tí ó kọjá ní olùdarí ìbániṣẹ́jọ́ ará ìlú ní ìpínlẹ̀ Èkó, Lagos Directorate of Public Prosecution (DPP) pàṣẹ kí wọ́n gbé Daniel lọ sí ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìfipábánilò pẹ̀lú igbákejì pásítọ̀ àti obìnrin mìíràn. Wọ́n ń ṣe ìwádìí ẹ̀sùn náà ní ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn ní ìlú Ìkòyí níbi tí àwọn méjì tí wọ́n fara kááṣá ìfipábánilòpọ̀ náà ti ṣe àkọsílẹ̀.
Ìwádìí láti inú ìwé àkọsílẹ̀ rẹ̀ nílé-ẹjọ́ jẹ́ kó di mímọ̀ wípé afẹ̀sùnkàn náà ní ẹ̀ka ilé ìjọsìn ní Àkùngbá Àkókó ní ìpínlẹ̀ Oǹdó níbi tí ó ti gba àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bíi pásítọ̀ àti igbákejì pásítọ̀. Bákan náà ni Olúwafẹ́yìrọ́pò a máa ránṣẹ́ sí àwọn pásítọ̀ wọ̀nyí sí ilé rẹ̀ fún ìdí kan tàbí òmíràn láti ìgbà dé ìgbà. Ìdí nìyí tí ó fi lo àǹfààní wíwá sí ilé rẹ̀ ní agbègbè Ìkọ̀tà ní ìlú Èkó. Olùdásílẹ̀ ìjọ Irene Christian Ministry ní Ìkọ̀tà di ìlúmọ̀ọ́ká lẹ́yìn àsọtẹ́lẹ̀ rẹ̀ lórí ìbò ààrẹ. Daniel sọ àsọtẹ́lẹ̀ wípé wọn yóò fi ọwọ́ ṣìkún òfin mú ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Bọ́lá Ahmed Tinubu ní ọjọ́ ìyànsípò rẹ̀ àti wípé Peter Obi ni yóò padà di ààrẹ orílẹ̀-èdè. Ṣùgbọ́n alámòjútó Tinubu fún ètò Gúúsù Ìlà Oòrùn Dayọ̀ Adéyẹyẹ pé òjíṣẹ́ náà ní òpùrọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.